Africa Content TV. It's no shame, it's a long day to go.
aláì tó dàbí àgbàdo olúwa lòdì àfòmíjú gbẹgbẹ lóṣèlú. Olùdé inspiration ló fi jíṣẹ́ sẹ́yìn tó kọ̀wé. Sàùtì ní dágbó pọ̀ ní wà láì tó dàbí àgbàdo. Ọlọ́run mi ṣàánú olúwa mi. Ẹ̀yọ̀ náà fòrè rán olúwa mi. Yóò máa lò rán tẹ́lẹ̀ olúwa mi. Ìgbà ìwọ̀n ìṣòṣò olúwa mi. Ìgbéra ìmọ̀. Mo ń bá lọ́dọ̀ nílẹ̀ kí wọ́n tó ń gbé ló ń bọ̀ wá o. Ẹ̀mí lẹ́kún náà o, ọmọ lúwo mi. Ẹ̀fẹ́ alárọ̀ kárí òògùn ọ̀dẹ̀dẹ̀. Ìwọ lọ́mọ pọ̀ sáfẹ́ lórí ẹ̀jẹ̀. Ẹ̀fà àdégbè ló ń bọ̀ wá o. Ẹ̀mí lẹ́kún wá. Olólùfẹ́ mi, ẹ̀fẹ́ alárọ̀ ní ọmọ òògùn ọ̀dẹ̀dẹ̀. Ẹ̀fọ́ ṣàyẹ̀dá. Ẹbí ní Saudi ọmọ rẹ̀ tábìlì ọmọ rẹ̀ ẹbí ní Saudi bàbá ọ̀dọ̀ ìyá àgbà pẹ́pẹ́pẹ́pẹ́ òṣà àti wà bẹ́yẹ àwọn onímọ̀ ilé orin olóògbé olóòrò ṣàṣìwá ẹbí ní Saudi ló àkùkọ nínú ilé orin àjọ àṣìṣọ bí kìíní kí bàbá òṣàtàwá náà tún ilẹ̀ lágbóló rẹ̀ sí wá sí sọ́ọ̀dì kìíní kí òwe alájà àfúnṣà ní kí òwe èrè àṣà láti ní kí òwe èrò lè bẹ̀rẹ̀ sí kí òwe tàbí ti dé ní kí òwe ẹ̀sùn àwọn ní kí òwe Abíọ́lá sílẹ̀ àgbẹ̀ bọ́lá ní kí òwe àìdè àwọn máṣọ̀lá ní kí òwe òṣà àṣìwà kámbọ̀ ní ilé òwe èyí ní sàrò ní lọ́kàn. Ẹ̀fẹ́ bàbá wa ẹ̀mí lẹ́kùn òde ẹ̀mí ní Saudi ẹ̀fẹ́ fún wa ẹ̀fọ́ máa ní ìṣàbí ẹ̀mí ní Saudi òṣàlẹ̀ òun